A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ní èyí tí ó kù ọjọ́ 5 kí ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá wọlé dé, pàbó ni gbogbo akitiyan ààrẹ Bọ́lá Tinubu láti yanjú aáwọ̀ pẹ̀lú àwọn aṣòfin àṣẹ̀ṣẹ̀yàn lórí pínpín ẹlẹ́kùn-ò-jẹkùn já sí. Ìgbìmọ̀ òṣìṣẹ́ láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ni wọ́n ṣètò pínpín ààrẹ ilé-ìgbìmọ̀ sí fún Godwin Akpabio láti ẹkùn gúúsù nígbà tí pínpín igbákejì bọ́ sí ọ̀dọ̀ Jibril Barahu láti ẹkùn àríwá ìwọ̀-oòrùn. Ṣùgbọ́n àwọn mìíràn tí wọ́n ní irúfẹ́ èròǹgbà bẹ́ẹ̀ ni wọ́n yarí wípé àwọn kò ní gba ohun tí ẹgbẹ́ pín. Nínú àwọn wọ̀nyí la ti rí àwọn sínétọ̀ bíi Abdulazeez Yari láti ìpínlẹ̀ Zamfara, Osita Izunazo láti ìpínlẹ̀ Imo àti Orji Kalu láti ìpínlẹ̀ Abia. Bákan náà ni àwọn olórí ẹgbẹ́ yan àwọn ọmọ ẹgbẹ́ tí yóò ṣaṣojú wọn lẹ́lẹ́kùn-ò-jẹkùn. Lára wọn la ti rí Tajudeen Abbas tí wọ́n yàn fún ipò agbẹnusọ láti àríwá ìwọ̀-oòrùn, nígbà tí Benjamin Kalu yóò jẹ́ igbákejì láti gúúsù ìlà-oòrùn. Gbogbo àwọn wọ̀nyí ni wọ́n wà nínú ìpàdé tí ó wáyé lálẹ́ Ọjọ́rú pẹ̀lú ààrẹ ní ilé agbára l'Àbújá, tí wọ́n sì ń lọ́bì lọ́kòkó pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn. Èyí ń wáyé gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti Labour Party ṣe ń gbáradì láti bá wọn figagbága lórí ipò ilé-ìgbìmọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè ilé àkọ́tà Gateway Sparklight Estate nítòsí iléèwé gíga Mountain Top University lójúnà Èkó sí Ìbàdàn, ìpínlẹ̀ Ògùn ni wọn kò lè jáde fún iṣẹ́ àti ọrọ̀ ajé wọn lánàá látàrí omíyalé àgbàrá ya títì. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àrọ̀ọ̀rọ̀dá òjò alẹ́ Ọjọ́rú títí di òwúrọ̀ Ọjọ́bọ̀ ni ó fa ìṣòro omíyalé yìí. Akọ̀ròyìn tí ó ṣe àbẹ̀wò sí àdúgbò yìí pàápàá kò rọ́nà kọjá láti agbègbè ilé àkọ́tà sí ojúnà geere. Àwọn onímọ́tò, ọlọ́kadà títí kan àwọn ẹlẹ́sẹ̀ ni kò rọ́nà lọ. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà ni kò lè ṣí nítorí omi mú ṣọ́ọ̀bù wọn dé ìlàjì. Ọ̀gbẹ́ni kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Jídé sọ wípé ó sàn kí òun ya àwòrán omíyalé yìí kí òun fi ránṣẹ́ sí ọ̀gá òun níbi iṣẹ́ ju kí òun fi ẹ̀mí òun tàfàlà lọ. Níbẹ̀ la ti rí ọ̀gbẹ́ni kan pẹ̀lú àwọ̀n àti àwọn ohun apẹja mìíràn tí ó sì bẹ̀rẹ̀ sí kó ẹja nínú omi ọ̀hún. Ó ní bí òun kò bá lè jáde, òun á jókòó sílé se ẹja. Awakọ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Isiaka Lukman sọ wípé láti ìgbà tí gómìnà àná Ìbíkúnlé Amósùn ti ṣe ọ̀nà yìí, ẹnikẹ́ni kò yà sí i mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Bákan náà, gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah ní ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lánàá ní ilé agbára lórí ìtúsílẹ̀ olórí ajìjàǹgbara fún àjọ Biafra (IPOB) Nnamdi Kanu. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, Mbah ní òun wá rọ ààrẹ kí ó ṣe ìdásílẹ̀ Kanu nítorí èyí wà lára ìtura healing process tí ìjọba Tinubu ti gùn lé. Ó ní òun ní ìgbàgbọ́ wípé ààrẹ yóò fún òun ní èsì ayọ̀ lórí ìdásílẹ̀ olórí IPOB. Gómìnà náà tẹ̀síwájú wípé bákan náà ni òun rọ ààrẹ fún ìrànlọ́wọ́ ìjọba àpapọ̀ láti bá wọn ṣe ìgbélárugẹ ọ̀pọ̀ ọrọ̀ ajé tí ó ń bẹ ní ìpínlẹ̀ Enugu fún àǹfààní ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní 20 ènìyàn tí àjọ onídàánwò WAEC ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ nídìí ìdánwò tó ń lọ lọ́wọ́. Àjọ náà ní káàkiri orílẹ̀-èdè ni ọwọ́ ti tó àwọn wọ̀nyí. Olórí iléeṣẹ́ ìgbìmọ̀ WAEC Patrick Aregan ni ó ṣe àfihàn yìí gẹ́gẹ́ bí ó ti ń ṣe àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní àná Ọjọ́bọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ó wá ṣe ìlérí wípé gbogbo àwọn tí ọwọ́ tó wọ̀nyí
ni wọn yóò fi jófin. Ó ní ọ̀rọ̀ ìwà ìbàjẹ́ nínú ìdánwò tí a mọ̀ sí examination malpractice ti kọjá ohun tí a lè fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú. Ó tẹ̀síwájú wípé àwọn ti pèsè ẹ̀rọ ìgbàlódé tí yóò ràn wọ́n lọ́wọ́ láti mú àwọn tó ń jíwèé wò àti àwọn ìbàjẹ́ mìíràn. Inú àwọn sì dùn sí èsì tí àwọn ti kó jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọwọ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ láti olú iléeṣẹ́ ikọ̀ ọlọ́pàá ẹ̀ka oníkan ní ìlú Èkó ti tó arábìnrin kan tí ó ń pe ara rẹ̀ ní òṣìṣẹ́ aṣọ́bodè custom officer láti bíi ọdún 15 sẹ́yìn, tí ó sì ń fi ipasẹ̀ yìí lu àwọn èèyàn ní jìbìtì ọkọ̀ títà auction vehicles. Afurasí tí orúkọ rẹ̀ ń jẹ́ Rakia Musa ni ó pe ara rẹ̀ ní igbákejì ọ̀gá aṣọ́bodè Deputy Superintendent of Customs DSC ni ó sọ pé òun ń ṣiṣẹ́ pẹ̀lú olùdarí gbogbogbò. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ó ti gbá àìmọye ènìyàn ní ìlú Àbújá nígbà tí ó rí wípé ọwọ́ fẹ́ tó ni ó sá wá sí ìlú Èkó láti wá bá olólùfẹ́ rẹ̀ tí í ṣe òṣìṣẹ́ ológun orí omi. A gbọ́ wípé ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí fi sí yàrá kan ní ilé ìtura tí ó wà ní Naval Dockyard, Victoria Island ní ìlú Èkó. Wàhálà bẹ̀rẹ̀ lẹ́yìn tí òṣìṣẹ́ ológun yìí mú Messiah Dominic àti Josiah wá kí ó bá wọn ra ọkọ̀ ẹlẹ́dínwó 3. Rakiat béèrè fún mílíọ̀nù 3.5 náírà (3.6 million naira). Ó ní kí wọ́n san mílíọ̀nù 2 náírà kí wọ́n sì san ìyókù bí òun bá parí iṣẹ́. Lẹ́yìn oṣù kan, Rukayat béèrè fún owó yòókù láti lè mú iṣẹ́ yá, wọ́n sì fún un. Ṣùgbọ́n nígbà tí ó hàn gbangba sí àwọn oníbàárà wọ̀nyí wípé Rakiat ti lù wọ́n ní jìbìtì, wọ́n fi ọ̀rọ̀ náà tó àgọ́ ọlọ́pàá létí. Ìwádìí sì bẹ̀rẹ̀. Ọwọ́ tó ọ̀rẹ́kùnrin rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n dẹ páńpẹ́ dé sí ilé ìfowópamọ́ rẹ̀ kí ọwọ́ tó Rakiat. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ àtijọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti yẹ fún ààrẹ obìnrin. Ó ní àwọn obìnrin náà ní ọpọlọ àti ẹ̀tọ́ láti lè darí bí àwọn ọkùnrin, kí wọ́n sì gba ipò àkọ́kọ́ lórílẹ̀-èdè. Ọbásanjọ́ fi kún un wípé bí orílẹ̀-èdè bá fẹ́ ìlọsíwájú, ó nílò ọkùnrin àti obìnrin láti lè ṣe adarí. Àgbà ọ̀jẹ̀ náà sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú gbọ̀ngàn ńlá níbi ìkórèsí ààrẹ ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, níbi ìdíje ìkẹyìn fún èdè Ẹ̀gbá àti ìdíje orin Sínétọ̀ Lánrè Tẹ́jú-Oṣó tí ó wáyé láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ girama àti ìpínlẹ̀ Ògùn. Nínú ìdíje àríyànjiyàn tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Àsìkò ti tó fún ààrẹ obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà, Nigeria is ripe for a female president", ni a ti rí Abẹ́òkúta Girls Grammar School tí wọ́n ṣe lòdì sí àkọlé nígbà tí Ẹ̀gbá Wọdé Grammar School ń ṣe àtìlẹ́yìn sí àkọlé náà. Ọbásanjọ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí fún akitiyan wọn. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ ọkùnrin àti obìnrin yóò mú àṣeyọrí bá ìjọba orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.